Ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí Nigeria Labour Congress ìyẹn Comrade Joe Ajaero ó mà ti tú àṣírí ńlá nípa ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu tí ọkùnrin náà sì jẹ́ kó di mímọ̀ wípé ìhàlẹ̀ àti ìdúnkookòmọ́ni níjọba Tinubu ni wọ́n ń ṣe fún àwọn o láti ìgbà tó ti gbàjọba, tó sì ní wọn kò tiẹ̀ bá wọn hùwà ọmọlúàbí gẹ́gẹ́ bá ṣe ń parọ́ fún àwọn aráàlú, tó sì ní pẹ̀lú bá ṣe ń dúnkookò mọ́ àwọn ni wọ́n jẹ́ kí àwọn tètè káwọn fagilé ìwọ́de àwọn èèyàn ìfẹ̀hónúhàn àti ìyanṣẹ́lódì, ṣùgbọ́n tán ni wọn kò lè kó àwọn láyà jẹ o, àti pé àwọn fún wọn ní nǹkan bí ọ̀sẹ̀ kan sí méjì bí wọn kò bá gbé ìgbésẹ̀ lórí àwọn táwọn kà kalẹ̀, àwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì àti ìfẹ̀hónúhàn káàkiri Nàìjíríà. Lásìkò tí Joe Ajaero tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ọjọ́bọ̀ títí Thursday ọjọ́ 29 oṣù kejì tá a wà yìí, ìyẹn Thursday tá a wà yìí náà ọ̀sẹ̀ yìí, ìrìn Ajaero má jẹ́ kó di mọ̀ o. Ó ní bí àwọn ìjọba tó bá ti pe ìpàdé tó ń bá àwọn táwọn jẹ́ aṣáájú ẹgbẹ́ òṣìṣẹ́ ti pàdé, ó ní nǹkan míì tó lè fọ ẹgbẹ́ àwọn ìní ìjọba Tinubu máa ń ṣe. Wọ́n ní níṣe ni wọ́n máa ń kàn sáwọn olórí àwọn ẹgbẹ́ tó wà nínú ẹgbẹ́ tó wà lábẹ́ ẹgbẹ́ NLC ni wọ́n máa ń kàn sí wọn láti jẹ́ kí wọ́n má fìmọ̀ ṣọ̀kan kí wọ́n yapa kúrò lẹ́yìn òun kó lè di pé ẹgbẹ́ àwọn kò fohùn ṣọ̀kan mọ́. Ó ní àwọn Tinubu yóò tún wá pe wọn yóò máa bá wọn ṣe pàdé, wọn á sì máa tún gbọ́ ọ̀nà ẹ̀bùrú láti wá bí wọn yóò ṣe fọ́ ẹgbẹ́ àwọn sí wẹ́wẹ́ tẹnu àwọn fi ní ṣọ̀kan. Oníṣẹ́rú ìjọba bẹ́ẹ̀ inú wa mọ nǹkan tó ń ṣe tó ní èrò rere fún aráàlú. Kódà ìwọ́de àti ìyanṣẹ́lódì tán láwọn ṣe lọ́jọ́ Tuesday ọ̀sẹ̀ yìí, wọ́n ní bó ṣe di alẹ́ ọjọ́ Monday pátápátá, ó ní àwọn aṣojú ìjọba náà pe òun onígbà tó pe àwọn òní lásìkò tí ìpàdé náà ń lọ, níṣẹ́ ni wọ́n ti ránṣẹ́ sí gbogbo àwọn alága kéékèèké tó wà lábẹ́ ẹgbẹ́ NLC pé kí wọ́n yapa kúrò lẹ́yìn àwọn kí wọ́n má bàa ṣe bá wọn darapọ̀ mọ́ ìwọ́de táwọn fẹ́ ṣe. Ó ní gbogbo àṣírí náà làwọn gbọ́, àti pé wọ́n mọ̀ pé àwọn fẹ́ ṣe ìwọ́de ní àárọ̀ ọjọ́ kejì, wọ́n bá wọn ṣe pàdé di òru láti jẹ́ kí ó rẹ àwọn káwọn má bàa lè jáde ṣèwọ́de, ṣùgbọ́n tán ní gbogbo àṣírí làwọn ti mọ̀. Wọ́n ní gbogbo bí àwọn ṣe fẹ́ sọ̀rọ̀ nínú ìpàdé náà, ó làwọn aṣojú Tinubu ni wọ́n tún gbìyànjú láti jẹ́ kí àwọn igbákejì òun bíi méjì káwọn náà máa sọ̀rọ̀ káwọn má bàa lè fi ẹnu sọ, káwọn má bàa lè fẹnu kò yún, kí àwọn má bàa fẹnu ṣọ̀kan, ṣùgbọ́n tó ní gbogbo ọgbọ́n yìí làwọn ti mọ̀ ọ́ táwọn sì borí wọn, táwọn lo ọgbọ́n àgbà táwọn fi borí wọn. Ó wá jẹ́ kó di mọ̀ wípé ìjọba ẹlẹ́tàn ni ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní ìlérí tí wọ́n ṣe fáwọn nínú ìpàdé táwọn ṣe tẹ́lẹ̀ ni pé ilé ìfọpo orílẹ̀-èdè yìí èèyàn Port Harcourt refinery yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lóṣù kejìlá ọdún tó kọjá, ṣùgbọ́n tí wọ́n ní irọ́ tán pa báyìí ni pé ó kù bíntí tí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ nítorí pé wọ́n ti parí ẹ̀. Ó ní àṣírí tóun fẹ́ tú ni pé gbogbo ẹ̀ làwọn rí kedere, kò sí nǹkan kan tó ń ṣiṣẹ́ ní Port Harcourt o. Kódà wọ́n ní ọ̀nà ilé ìfọpo náà jìn, ṣùgbọ́n tán ní àwọn ọmọ ìdí tí ìjọba Bọ́lá Tinubu tó fi ń pa irọ́ fún àwọn aráàlú. Joe Ajaero wá ní pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú àwọn àpàdé táwọn tí ń bá ìjọba Tinubu ṣe tí wọ́n ń yẹ̀yẹ́ àwọn tí wọ́n sì ń wọ̀ ọ̀nà bí wọ́n yóò ṣe fẹ́ ẹgbẹ́ àwọn, wọn ló ti fi hàn pé wọn kò ṣetán láti wá àlàáfíà, tí wọ́n sì ní bí wọn bá wá nǹkan sí ebi àti ìnira pẹ̀lú àwọn kókó tó gba Nàìjíríà láàrin ọ̀sẹ̀ kan sí méjì sásìkò yìí, àwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì àti ìfẹ̀hónúhàn ńlá tí yóò mì gbogbo orílẹ̀-èdè títì.